Nínú drive lọ́jọ́ kan ni mo lọ ṣe tí ò yẹ kí n ṣe. Mi ìfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé mò ń gbọ́ èébú yẹn. Mo wá èmi nìkan mo wà nínú mọ́tò. Mo wá ń play èébú yẹn. Èébú tó máa ń dùn yàn jù ní èébú olólùfẹ́ èèyàn téèyàn súnmọ́ra. Èèyàn lè má ka gbogbo èébú yòókù kún pé rubbish ni. Níbi tí mo ti ń gbọ́ kíní yẹn tó gbé èébú kan tó gbé èébú yẹn dé level pé obìnrin 10 ńlọ bá sùn gbogbo wọn ni mo sì lọ fún mọ́tò kọlu mọ́tò tó wà wájú mi. Àsìkò ká parí yánmọ̀yánmọ̀ yìí ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àlàáfíà ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀ pẹ̀lú condition mẹ́ta. Condition àkọ́kọ́ dákun retract gbogbo tó sọ pa mi bọ́bá dẹ̀ ló retract mo fi gbogbo ẹlẹ́ fọlọ́ èmi ò jà mọ́. Ìkejì kíní terrorist or no terrorist lẹ́tà lẹ́kọ nígbà yẹn kì í sórí internet bá mi pé lọ́yà alálùbáríkà olóríire yẹn kó bá mi jọ kó bá mi tún lẹ́tà yẹn kó padà pa àti resolve mistake ni jẹ́ kó wà ní rẹ́kọ̀dù bí tẹ́ send ẹ̀ sí l'Àbújá àti Ìbàdàn pé kì í ṣe terrorist ẹ bá mi ṣe yẹn torí t'Ọlọ́run ó ti tán lọ́kàn mi. Nígbà tí wọ́n mú arábìnrin yẹn lọ omi lérò lójú mi pé Ọlọ́run mi ò understand pé kíní yẹn lè dé level yìí Ọlọ́run omi lérò lójú mi but glasses tí mo lò ọkọ̀ fà ojú mi kò jẹ́ káwọn èèyàn mọ̀ mi mọ̀ bí mo ṣe lè stop kíní yẹn mọ̀ pé yéé bóun ṣe sọ pé òun wò mí pé àbó náà kọ́ ni bẹ́ẹ̀ lèmi náà ń wò. Níjọ́ tí bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn tí wọ́n pè wá ìdí tí ò jẹ́ kí n lọ nìyí. Èmi àtàwọn tá a ti parí ìjà lórí ọ̀rọ̀ ẹ mọ́ bu àwọn àfáà wa mọ́ àwọn tí wọ́n ti plan ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì WhatsApp àti Facebook ẹ bá mi share rẹ̀ lógún lọ́gbọ̀n káwọn èèyàn ó lè wọlé padà. Àwọn tó jẹ́ pé ńgbà tá ń bára wa jà wọ́n plan káwọn ọlọ́pàá arrest mi kán sì gbé mi lọ kóòtù tó lúwẹ̀ ó sì dèrò òbòmí. Àwọn èèyàn yìí náà tá a ti parí ìjà ní wá lọ́dọ̀ bàbá ìmáàmù pẹ̀lú mòpó lóríṣiríṣi. Kí ni mo mọ̀ tí wọ́n tó ń plan níbẹ̀ téèyàn wá sọ pé àbá ìmáàmù pé kọjá lóhùn ta ní mítìní dá àbá ìmáàmù lóhùn. Bet mo gbọ́dọ̀ rí pé security mi pàtàkì sí mi ní ò jẹ́ kí n yọjú alẹ́ ọjọ́ yẹn mo sì padà dọ́dọ̀ bàbá ìmáàmù tí mo lọ ṣàlàyé fún pé ánàkúnlá mi tó yín rí fi o n tó fà nìyí o mo padà dọ́dọ̀ bàbá ìmáàmù níjọ́ yẹn. Àwọn condition yẹn àkọ́kọ́ bá mi kọ lẹ́tà padà kémi náà ní kọ́pì lẹ́tà yẹn lọ́wọ́ àjàmọ́ báyìí. Àwọn èèyàn ń pè mí kò tọrọ apology ẹ bá rí tí ń sọ wọ́n rán ní bọ́kùnrin bọ́kọ àtìyàwó bá jà tàbí tọkùnrin àtobìnrin bá jà ọkùnrin ni ó sọ pé I'm sorry lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ní kankan sójú bọ́ọ̀dù ọkùnrin ọkọ̀ lẹ́ẹ̀kan náà ni pé I'm sorry tó bá jóbìnrin ni obìnrin yóò sọ pé nígbà tó ṣe kíní kan nígbà tó forí gbà nígbà tó fẹsẹ̀ gbà at the end of the day ó lè ṣe sorry ó sì lè má ṣe sorry ẹ̀dá tá a dá máa wọn obìnrin nìyẹn. Èmi náà dẹ́ gbà bẹ́ẹ̀ torí ẹni mo nífẹ̀ẹ́ púpọ̀ ni àmọ́ kó bá mi kọ lẹ́tà yẹn ọ̀rọ̀ owó tí mo sọ mo fi Ọlọ́run búra èmi àti ẹ̀ mọ̀ pé bó ṣe rí nìyẹn. Arákùnrin yẹn ló argue pé owó yẹn kíní kan owó kan ṣe kíní kan 8.5 ní kì í ṣe 12.5 àjọ conclude argument yẹn tí mo fi sọ ok tó bá jẹ́ pé 8.5 lọ fẹ́ san send ẹ̀ ńgbà Ọlọ́run ṣe voice message láàfin exchange gbogbo transaction yẹn kì í ṣe bá yára wa lówó gan pàṣẹ ẹni tí owó tí wọn ò rí fisa àjì ṣe fún tí wọn ló late èmi ti sanwó yẹn padà sẹ́ni yẹn mo mọ tí ń jẹ́ court ẹbẹ́ nìkan ló gbowó àjì lọ́wọ́ mi látijọ́ yìí nígbà oṣù mi ni mi ò sábà débẹ̀ mọ́ nígbà èèyàn gba gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́wọ́ mi tó dé level kan tó nǹkan tó lọ pẹjọ́ ó ní mo dárúkọ òun lórí íńtánẹ́ẹ̀tì pé owó lòun jẹ́ nígbà tí ẹ̀ dé level kan lòun ò jẹ́ lówó mọ́ òun ti san gbogbo owó mo wá rí pé kóòtù yẹn ó ń disturb gbèsè ayé mi gan mo mọ̀ pa gbogbo ẹ̀ tí bẹ́ẹ̀ ni pé èèyàn máa ń rìn kéèyàn sọ wónú kẹ́mi yọ sátìmọ́ bọ̀ mo mọ̀ tí ń jẹ́ court cases mo dẹ̀ máa ń wà careful pẹ̀lú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà ni pé bá mi dá owó yẹn padà bá mi fún in tó tiẹ̀ wá fọ́nì ní ìyáálé arákùnrin yẹn tó ń wá sọ fún mi pé níbo jẹ́ pẹ́yìn náà lẹ fi fún ọkọ wa àbí kì í sẹ́yìn lẹ fi fún ọkọ wa ni ebi tùrù yín náà fi ríra wọn ó jẹ́ ọkọ wa lówó nígbà tí kóòtù ní kan sí àwọn nǹkan kan ta àwọn nǹkan kan ọkọ wa ló wá owó jọ tó wá gbálẹ̀ náà kò dẹ̀ dá owó ọkọ wa padà ọkọ wa náà ò dẹ̀ lówó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá rẹ̀ náà ní kẹ́ gba owó yín lọ́wọ́ ẹ̀ káwọ̀ wá yọ kúrò nù owó tó jẹ àwa ṣe rí pé mo ti há lóòótọ́ sì ni ebi sùn mí náà fi ríra wọn ẹ wá dúró nǹkan tí mo ti forí gbé lọ nítorí Ọlọ́run èyí ni majority ó mọ̀ arábìnrin mo fi ṣàforíjìn àmọ́ lọ bá mi ṣe àwọn nǹkan wọ̀nyẹn
irun tó ṣẹlẹ̀ ń court yẹn àmọ́ mi tí ó tún ṣẹlẹ̀ ní next kini torí wọn ti bẹ̀rẹ̀ case yẹn gangan case tèmi gangan ò ti bẹ̀rẹ̀ case méjì mo ní Kwara mo ní kan ní Federal High Court ní Kwara lórí ọ̀rọ̀ yìí náà eléyìí ti magistrate lélẹ́yìí tá à ń ṣe lọ́wọ́ yìí o ti Federal High Court ń bẹ ńbẹ̀ tèmi náà sáré sọ̀tún ọ̀kan tó ń bẹ ńbàdàn ti Ìbàdàn yẹn ni wọ́n bá wọn tọwọ́ bọ̀ táàrí kókó ẹ̀ mọ́ ọ wá justify reason tí mo fi lọ sí Ìlọrin kò síjà mọ́ àti dọ̀rẹ́ àti dá alájọsọ èmi ni màá mọ̀ bí màá ṣe ṣètò ìgbésí ayé mi bẹ́ẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ owó yẹn ṣe pàtàkì mi ò forgive má forgive gbogbo ẹ̀mí lè forgive owó yẹn torí mo mọ tí mo fara gbá látara owó yẹn bákan náà jẹ́ kí lọ́ọ̀yà alálùbáríkà yẹn kó bá mi kọ lẹ́tà sí DSS padà bá ti resolve ẹ̀ kán má bínú èmi náà keep ẹ̀ nítorí ọjọ́ mi ìkẹta bọ́ọ̀ bá lè retract àwọn tó ti sọ bọ́ọ̀ bá dẹ̀ retract ẹ̀ alhamdulillah ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà Ọlọ́run ti bá mi prove ẹ̀ wípé mi ò kí ń ṣe gbogbo nǹkan yẹn tó tọkọ àtìyàwó gan bá ń jà nù ilé ṣé bá mọ tíyàwó wa máa ń sọ sí wa kò sẹ́ni ìyàwó rẹ̀ ò kí ń bú ń jọjà bá dé mo wà ń bi meeting kan ní ọjọ́ wo nìyẹn a wà ń bi meeting bàbá wa tẹ́ jẹ́ chairman Picking FM about Christian Wing wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n wá ń bi mí pé alájì kí ló dé tẹ̀ táìpù látòní mo níyàwó mi ni ajakú òǹlé ni ó ń bú mi èmi náà sì ń bú padà bàbá ní ẹ mọ̀ ráyè tí n bá bú kò ní jẹ́ ìsinmi yóò lérò pé ó ti kó jẹ́ ni sojú wọn náà láti fi parí ẹ̀ tó fi send message ọ̀dà má bínú máa ìdíyà èmi náà níwọ̀n náà má bínú ìyàwó mi a sì send kiss síra wa gbogbo ìbúta búra wa ẹni ọba dá sí ní òforíkò ní ti ń jọkọ àti ìyàwó nù. ó pè mí lágbàáyé èmi náà ní àgbà ọmọdé èmi náà lọmọdé yà ọmọdé sẹ́ ọlágbà àgbà bú èmi náà lọmọdé bú àjọ ń búra wa ni èmi dẹ̀ mọ̀ yí pé èébú obìnrin ni kì í ṣe téèyàn lè rely upon but èébú yẹn ba ọ̀pọ̀ nǹkan jẹ́ mọ́ mi lọ́wọ́ ló fà á tí mo fi lọ court ní kì í sáré já kinní kan sí ìgbà tọ́rọ̀ èmi àti arábìnrin wa bẹ̀rẹ̀ mo sọ fún àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi mo ní tí Ọlọ́run bá fẹ́ ti ẹnìkan ṣubú defense ẹni ọkọ̀ọ̀kọ̀ wò nínú kó jẹ́ pé èmi tàbóhun ọ̀tá fẹ́ ti ẹnìkan ṣubú ọ̀tá fẹ́ ti ẹnìkan ṣubú torí wọ́n ti yọ defense kúrò lẹ́yìn ẹnìkan tí a bá wo bá ṣe jọ bẹ̀rẹ̀ èèyàn wò yí pé ṣerú eléyìí lè ṣẹlẹ̀ láyé ṣerú eléyìí lè ṣẹlẹ̀ láyé tó o bá fẹ́ jẹ́ nǹkan láyé defense yẹn pàtàkì o tí a bá ń ja ogun lọ láyé tí a bá rí i pé o fẹ́ mẹ́nìkan mọ́ra tí a máa pẹ́ ni tó fẹ́ mú mọ́ra instrument tí ó jẹ́ kí o ṣàṣeyọrí ni ọ̀tá ó kọ́ mi ọ̀tá ò mọ̀ wọ́ọ̀nù ẹni pé má mu torí ọmọ pé tó o bá mu ó ṣàṣeyọrí àṣeyọrí ẹ̀ failure ní tàwọn. ìyẹn ló fi gbọ́dọ̀ wà careful tó o bá fẹ́ ṣàṣeyọrí láyé kódà tó fi dórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ń bẹ nú ìyàwó tó jẹ́ pé ó ní pílà ọkọ ọ̀tá ó kó sáàrin wọn wọn á wó ìyàwó yẹn wọn á rí pọ́kọ̀ yẹn lé lọ níjọ́ ọkọ bá ti lé lọ ní ti ń padà bọ̀ wálé. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo alágbára ayé ìmọ̀ràn ṣẹ́jú díẹ̀ ni pé Al-Qur'an ní fabi rahmatin minallahi linta lahum. walau kunta faddan ghalizal qalbi. To make the power a form of mercy from Almighty Allah, linta lahum. Be lenient with people. Be soft with people. فبما رحمة من الله ولو كنت فظا غليظ القلب. If you find yourself to be hard in utterances, to be hard in action, every one of those following you will desert you one day. That's an injunction of the Holy Quran. Tó bá fẹ́ jẹ́ nǹkan láyé, linta lahum, be lenient. Rọ̀fà wọn tí a ń tẹ̀lé, rọ̀fọ́ rẹ̀ tẹ̀ jọ ń ṣe. Linta lahum. Mọ́lẹ́jù, mọ́rọ̀jù, walau kunta faddan. Tó bá lọ ní aláàmímú. Every one of those following you will desert you in a single day. Always overlook their misdeeds. Always seek forgiveness for them from Almighty Allah. In fact, when you need advice, those evil one following you are still the same thing you still to consult on evil. Whenever you decided that this is what I'm going to do, and they are trying to do something else apart from what you wish, then put your hands on Almighty Allah. Ọlọ́ni tó bá fẹ́ ṣàṣeyọrí láyé, má jẹnu rẹ̀ ó mú jù, má jẹ kọ́kàn rẹ̀ ó léwu. Tó bá jẹ́ lẹ́nu mímú ọkàn líle gbogbo aláàánú ọ̀sánà. Ọlọ́run ni máa ṣàmójú kúrò fáwọn èèyàn tí ń tẹ̀lé ìwọ náà dá o. Ẹni tó bá ní ọkàn pé mi ní forí jìyàn, Ọlọ́run ni ẹ sọ fóun náà pé ní ibú lòun náà. Law kunta faddan fa'fu anhum, máa ṣàmójú kúrò fún wọn. Seek forgiveness for them from Almighty Allah.
Those sinners, those who work against you, you must be seeking forgiveness for them from Almighty Allah. Àwọn tí ń ṣe ọ́ ló tún gbọ́dọ̀ máa tọrọ àforíjì fún wọn lọ́dọ̀ Ọlọ́run. Wa idha samta tó bá ti pinnu pé báyìí ní í ṣe. Fatawakkal ala Allah. Inna Allaha yuhibbul mutawakkilin. Akéwùgbà gold, ọmọ akéwùgbà ẹrú. Mo ní ọ̀rẹ́ tó pọ̀ láyé, àmọ́ díẹ̀ ènìyàn ni mo gbọ́kànlé o. Wọ́n máa mọ̀ bò ní nínú ayé. Nítorí pé kí ni táráyé bá fẹ́ mú yàn, ẹni tó súnmọ́ ẹni wá lò as instrument láti yẹn náà rẹ̀ lẹ̀. Ìyẹn ló ń jẹ́ kí n máa sọ́ra ìdálmárìwòlá yẹrẹ ákàyè látàkàlùfà fàdáwù àlà tó kò sí rẹ̀ aláyé tàṣùfà. Ìdálmárìwòlá yẹrẹ ákàyè látàkàlùfà. Àwọn ọ̀rẹ́ wọ́n ti hàn bá ti pọ̀ jù, wọ́n máa fà ọ́ sẹ́yìn ni wọ́n ní jẹ́ kó. Fàdáwù àlà tó kò sí rẹ̀ ọ̀rẹ́ tí ń kọ́ ní burúkú bá ẹ tètè dáàbò kódà má regret pọ̀ kánú ayé ó kálukú ló ní léènì tó mú láyé ìwọ ń tọ́ léènì tiẹ̀ òun ń tọ́ léènì tiẹ̀ ẹ mọ̀ wípé orí burúkú máa ń bára wọn rìn ni ẹ ń lọ lójú ọ̀nà ẹ wá dé ibi tí traffic light wà mọ́tò tó bá wà níwájú yín ni ó dìtàmì ìgbà tẹ́ tó kúrò tẹ́ ẹ bá tò sẹ́yìn mọ́tò olórí burúkú déédéé ìgbà tí náà green tàn ní ọ̀pá náà ó kó bá gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ó overtake wọ́n bá tí wọ́n lọ kẹ́ tó rọ́nà lọ. Fàfínẹ́sì àbúdálò wà fi tẹ́ríkì wà fi lè kọ́ ibi sọ́gbòrò lílé àbíbí wà láwọ́ jáfa. Imam Shafi'i rahimahullahu ó ní tó bá jẹ́ pé òmùgọ̀ ní ń bá ọ rìn Fàfínẹ́sì àbúdálò tó wá jẹ́ òmùgọ̀ tó trust òmùgọ̀ tí ò ní fara ní ẹ̀ mú bọ̀ wà lè kọ́ níbi ìsọ́gbòrò lílé àbíbí wà láwọ́ jáfa. òmùgọ̀ tí ò ní kórí burúkú báyìí ó pè rẹ̀ jẹni tó smart tí ó kórí burúkú báyìí lọ. Allah. Tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ń bẹ nípò ọlá tó bá lówó tó bá lọ́lá wà careful mọ àwọn tó jẹ́ defense tọ́lọ́hun yàn fún ẹ nínú ayé. Akéwùgbà gold ọmọ akéwùgbà mo mọ díẹ̀ nínú àwọn defense tọ́lọ́hun yàn fún mi. Olóṣèlú kan bẹ nílẹ̀ Ìbàdàn ọ̀kan nínú àwọn mọ́gàjì ni tí n bá fẹ́ wọgbó òun ní máa ń fi ọpọlọ òṣèlú fà mí padà kọ́nà ń bá mi forí tiẹ̀ náà lé lọ́wọ́. Ọ̀pọ̀ èèyàn tí wọ́n bá ń bá mi jà lórí íńtánẹ́ẹ̀tì ariwo tí wọ́n kọ́kọ́ máa pa ni pé òtijọ́ tó bá tó kú lẹ́yìn ọ̀kan lọ́mọ ó mì kan ti sú ọ pé ọ̀kan nù dìfẹ́ǹsì mi ní bàbá Amẹ́líkà ọ̀kan lọ́mọ kódà bẹ́ẹ̀ mi gangan òfurá wọn ti pọ́ìntì ẹ̀ tí n bá kó yàn mẹ́ta pé mo fẹ́ gbá yàn pé bóyá driving tàbí wọ́n fẹ́ bá mi ṣiṣẹ́ ẹni táwọn èèyàn bá ń pè mí jù láti ta pé kíníkan wà láwọn ni mo máa ń lò torí kó possible kó jẹ́ pé wọ́n rí oríire kan pẹ̀lú ẹ̀ pé tó bá bá mi rìn màá ṣàṣeyọrí wọn fẹ́ lé padà lẹ́yìn mi. Ọjọ́ tí mo gba driver kan tí mo bùn ní mọ́tò tó wà lórí íńtánẹ́ẹ̀tì níjọ́ yẹn ní bí last year àbí 2 years ago ọjọ́ tí mo fẹ́ gbà mo rá àwọn èèyàn tí wọ́n attack pé Christian ó sì á jẹ́ Christian mùsùlùmí bẹ́ẹ̀lẹ̀ eléyìí attack ẹ̀ eléyìí reject ẹ̀ mo dẹ̀ ní ó drive wò mo rí pé òun ló mọ mọ́tò wà kí ló wá kàn mí pẹ̀lú attack tiyín wà lásìkò wúbálí mọ́rọ̀ mọ́ níbi ọ̀rọ̀ ìbátí ìdá kúntùn ìdàlà ìgá ìrámàrí kí ni tí mo fẹ́ lò tí conscience mi bá ti sọ pé n ti ń ṣe ni èmi kì í wẹ̀yìn ntẹ́nibọ́dì rí ó wí gbogbo kẹ́dà ọmọ ẹ̀wẹ̀yìn yìí máa ń fa ìdásẹ́yìn láyé ni lọ́ọ́ tún ayé rẹ tò ọmọ ìyá mi lọ́ọ́ tún ayé rẹ dáadáa ẹni tí wọ́n bá ń sọ fún ẹ pé ìyàwó rẹ yóò dá ìyàwó rẹ yóò lórí burúkú ni lọ́ọ́ fura ó ṣeéṣe kó jẹ́ pé kò máa fún kó gbàbọ̀dé fún ẹni ó ṣeéṣe kó jẹ́ pé kò máa fún wọn lẹ́gùn jẹ nítorí pé kó má bàa sọ ẹ́dùn lò sí ni ìyàwó ẹ̀ tán fẹ́ sọ dọ̀tá rẹ ọkọ ẹ̀ tán fẹ́ sọ dọ̀tá ẹ̀ tí ò bá ti fara ní kí ló kẹ́ ẹ́ pẹ̀ láwọn tó kù ìwọ ọkàn bá sọ̀rọ̀ ní pé kó máa ṣe dáadáa sa family torí ìgbà tóun náà bá bímọ ẹ wò ó lápèjúwe má jẹ́ wọ́n wó defense ẹ o tí ọmọ Ádámù bá fẹ́ mú yàn tó bá wà nínú ọlá wọn á wá ronú ta ni security rẹ̀ tí ìjẹ́ kọ́ta ó tètè mú ẹni tí kì í jẹ́ kọ́ta ó tètè rí bá mú wọn á wá lọ wá ọ̀nà wọn á wá set against security rẹ̀ tí wọ́n bá set against security ẹ̀ ó ti da fẹ́fẹ́ ó ti di pépà lásán ìyẹn ló fi gbọ́dọ̀ ṣọ́ra ó ṣẹlẹ̀ nígbà yé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn ajagun ẹ̀sìn à ń pè ní Khalid bin Walid fúnra Ànábì lọ bí Ọlọ́run pé kó sọ Khalid di mùsùlùmí fún ogun tí wọ́n lọ jà ní Uhud tí wọ́n pa àwọn mùsùlùmí jàgbàjàgbà tànàbì náà sáré gìlàgìlà padà sílùú Mẹ́kà arákùnrin yìí ló lórí ogun àwọn Kùráìṣì gbà náà tìlú Mẹ́kà òun ló lídìí ogun tó dá gbogbo káàpù Islam ó wá padà wá gba Islam láì jẹ́ pé nìkan lè kiri Ànábì ń dúpẹ́ fọ́lọ́ ni
ọjọ́ tó ti ń gba Islam l'Ànábì ti gbé idà olórí ogun lé lọ́wọ́ ètí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wò wípé ẹ bá wọn kan ló ti bá ẹni tó bá gùdù fún ẹni kó jẹ́ kó sáfù ẹ kò sí tó kẹ́ pẹ̀lẹ́ anybody àwọn èèyàn ṣe kéta Khalid bin Walid Ànábì ò dá wọn lóhùn Khalid wá ja ogun tí wọ́n bá sọ yí pé the only unbeatable war general of Islam is Khalid bin Walid ọjà more than 100 war olùsì kankan gbogbo ogun yẹn ló win nígbà Ànábì ń bẹ láyé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèbàjẹ́ Khalid fún Ànábì wọ́n ló ti ní ìgbéraga jù torí pé tí wọ́n ní gbogbo ogun ẹnìkan kò jọ lójúmọ́ Ànábì ò wo bẹ́ẹ̀ o lè ní sójà tó rán lógun kó má misbehave lẹ́kọ̀ọ̀kan ó value kọ ẹni o lè lẹ́ni tó fẹ́ kó serve ẹ kó má ní kankan tó náà ó kù sí a human being every human being have a weak point èmi ní weak point ti tèmi you also have your own weak point tó o bá lè manage weak point èèyàn manage ẹ máa measure usefulness àwọn èèyàn ìwúlò àwọn èèyàn ni kó o máa measure tó bá lọ máa wo nǹkan mi yàtọ̀ fún wúlò èèyàn fail láyé bó ní lágbájá ṣe wúlò fún mi sí ńlọ gbọ́dọ̀ wò tó bá mọ̀ pé o fẹ́ ṣàṣeyọrí nínú ayé mo mọ bàbá olówó kan tí mo fún ní mọ̀ràn rí ẹni tó trust jù nínú àwọn ọmọ ọ̀dọ́ nínú àwọn tó ń bá a ṣiṣẹ́ orí arákùnrin yìí pé ó dẹ̀ tán ọmọ bàbá olówó yìí lọ bì kan ìsìn lọ bá a lò pọ̀ ládùúrú oore tó ti rí lára bàbá yìí àbáyọ wá fọ̀rọ̀ lọ mí mo ní bàbá èso òsè kókò ẹrù orí ẹ̀dì sùn ṣe tẹ́ ẹ bá lé ọmọkùnrin yìí lọ bísínẹ́sì yìí wò ó ní kí ló wọ́n wá ṣe pẹ̀lú ní tó ṣe kò sí méjì ṣe méjì so yìgì fún wọn ni kọ́ dọkọ ọmọ rẹ̀ ọba títún dọkọ ọmọ rẹ̀ ọdẹ ẹrú nù kọ́ máa sìn ọ́ kò síbi tí ò lọ mọ́ ó ní tọ́ bá lóun ọ̀fẹ́ ńkọ́ àyò sí àpò òun ọ̀fẹ́ ìṣẹ́fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀nu dọ́là lẹ́rú ọlọ́yàn máa ń dúpẹ́ lọ́wọ́ mi máa wo bó lágbàdì ẹni ẹ̀sẹ̀ tẹ́nibọ̀dì rí ọ̀sẹ̀ ọ̀láyé wo ibo ló wúlò fún mi sí tó bá jádànù ṣé mo lẹ́ni tí mo lè fi replace ẹ̀ Khalid bin Walid nígbà Nábì jáde láyé tán the war of apostasy ó ṣẹlẹ̀ harbo rida ogun táwọn èèyàn ń dà kúò pé ha Ànábì ti kú as Islam mọ́ Ànábì ti kú as Islam mọ́ òun nìkan ló fèsì ogun yẹn pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ó dá gbogbo wọn padà fúnjọba Abubakar ó wá dayé Umaru náà rí pé agbára rẹ̀ ti pọ̀ jù ó fẹ́ lè jẹ́ pé ọba méjì ní bẹ nílùú àwọn èèyàn wá lọ kó irọ́ fún Umaru Khalid bin Walid ó ti ogun dénjọ́ kan olórin kan poet kan wá pàdé ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí yan Khalid bin Walid ní yìnyín ńláńlá ìwọ̀nba owó tó kù lọ́wọ́ ẹ̀ ló bá kó fún lórin yẹn ó kó fún poet kì í so lórin o ó kó fún ẹni tí ń kí oríkì ìdílé ẹ̀ tí ń fi gbogbo akínyìn ní bá gbé information lọ bá Umaru pé Khalid ó ti di gbogbo owó tó gbà lójú ogun àwọn nǹkan tí wọ́n rí lójú ogun tó yẹ kó jẹ́ tìlú gbogbo ẹ̀ olórin ló kù ti ná fún inú bá bí Umaru ní ló bá gbé enquiry dìde enquiry tí ó tún wá gbé dìde oní gbangba nìkan ti ṣe ìyẹn tó Khalid bin Walid púpọ̀ jù wọ́n wá ṣe enquiry wọ́n rí kókó kankan àmẹ́ni à ń sọ òṣòro mú àbálọ àbábọ̀ Khalid bin Walid wọ́n sàkẹ́ wọ́n ní kó kú lẹ́ni tó ti ja ogun 100 tí ò lùsì ọ̀kan kan rí ìgbà tí wọ́n wá gbàjọba lọ́wọ́ ẹ̀ ó wà lójú ogun tí ń lídì ogun lọ́wọ́ Amr bin al-As òun ní igbákejì ẹ̀ ni wọ́n mú lẹ́tà dé wá bá lójú ogun pé president ní kò sọ̀rẹ́ndà agbára fún igbákejì ẹ̀ ó kà báyìí ó ní ṣe president ló kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní tó Al-Qur'an ní ati'u Allaha wa ati'u Rasul wa ulul amri minkum ẹ tẹ̀ lọ́lọ́run ẹ tẹ̀ láṣẹ òjíṣẹ́ ẹ tẹ̀ láṣẹ àwọn aláṣẹ o bó ṣe gba lẹ́tà yẹn báyìí ó wá fa Amr bin al-As tó jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ ó wá fà síwájú ó mú lẹ́tà yẹn ó fi hàn òun náà kà ó ń kà tán báyìí ó kàn gbọ́wọ́ òkè fún ni pé háì látòní lọ ti dọ̀gá mi èmi lọ́mọ ẹsẹ̀ ó ní bó ṣe wu Ọlọ́run mo dẹ̀ ń ṣàdéhùn pé máa tẹ̀lé ẹ gbogbo ogun tó bá lọ wọ́n wá kọ̀ntínú ogun wọ́n win ní ogun yẹn wọ́n jọjà ogun ni tó fi lọ win ní Egypt ẹwà dúró kódà Persia Iran lẹ́nìí Khalid ńlọ kọ́kọ́ win ní ẹ̀ Persia ò jagun rí kan win ní ẹ̀ rí Khalid bin Walid yẹn Iran wọ́n ti ń jẹ́ ológun kí Islam ó tó dé world power àkọ́kọ́ láyé lọ Google ẹ̀ wọ́n sọ fún pé Persia ni which is Iran àwọn làkọ́kọ́ world power Khalid bin Walid gbàjọba ó wá sí gbogbo eléyìí gẹ́gẹ́ bí ènìyàn ìrònú wọnú ayé ó sàkú nígbà tó wá kú wọ́n wá ní kan túlé ẹ̀ owó tí wọ́n ló jí kó ẹjẹ́ túlé ẹ̀ wò háàrí owó àwọn náà tó lọ sọ fún president pé ó lè ní a bá tú yàrá Khalid bin Walid wọ́n bá kọ́bọ̀ ẹ̀yọ̀ kan wọ́n wá rí pé Khalid fi aṣọ méjì sílẹ̀ láyé ó fi ẹṣin ẹyọ kan sílẹ̀ àti idà tí fi ń ja gbogbo ogun tí ń jà láyé. Allah
àti ibẹ̀ ni Umaru ti bu ẹkún tó jẹ́ president odidi ọjọ́ mẹ́ta ló fi ń sun ẹkún pé ọmọ Ádámọ̀ sì mislead òun ọmọ Ádámọ̀ sì mislead òun gbogbo àwọn tí wọ́n fún nímọ̀ràn bú lọ́dájọ́ lé lórí kí ni tí mo sọ débẹ̀ láwọn àti ọdún náà tí Amru ibn al-As tó ti gbàjọba ogun Islam ò rí bí ìtàtẹ̀yìnwá mọ́ wọ́n ti wo ta ni pílà tí ò ní jẹ́ kíjọba owó wọ́n dẹ̀ lọ tọ́ọ̀nù ẹ̀ wọ́n lọ sọ́ di ọ̀tá president àìmọye ogun Islam lose lẹ́yìn ìgbà náà lára àwọn ogun tí wọ́n padà win ogun Egypt ogun Syria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lógun míì tí wọ́n win tí wọ́n fi extend Islam tí Islam fi spread ẹ wá dákun kí ni mo wá sọ débẹ̀ ẹ wo ohun tí ẹlẹ́nu màrímà sọ tó dálẹ̀ láàrin olólùfẹ́ méjì tó o bá fẹ́ràn ìyàwó rẹ ìwọ àti ìyàwó ẹ lẹ́ni fi ara yín kí lọ́kàn ọ̀rẹ́ ẹ ti ń kó sáàrin yín tí ń pé ọ̀rẹ́ mi ò fura obìnrin yọ ọmọ pa ọ́ bí ọba pa ọ́ lọ́sàn gan bó bá ti sùn ó lè fẹ́ nǹkan sí ọmú lóòótọ́ ẹni tí orí pọ̀ sùn bọ̀ lọ́kù tí ò fẹ́ nǹkan sí ọmú sóò ní òwò àpò yóò po ìgò mẹ́bà ó yìí sì fóbìnrin tó bá fẹ́ pa ọkọ níbi ọkọ bá ti sùn náà má jẹ́ kó kógbó sí ẹ lórí dá olóore rẹ mọ̀ dá aláfẹ̀yìntì rẹ mọ̀ nínú ayé ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ rí nǹkan àti gòkè ẹ̀dá láyé ó kó fún fèsì náà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ rí nǹkan. A beautiful woman is very useful on the dancing floor. Allah. But an intelligent woman will be useful for you forever. Obìnrin tó rẹwà tẹ́ bá dóde jó gbogbo ayé ni ọmọ kí ọmọ yìí pé ìyàwó gidi la rẹwà àmọ́ sọ ní nǹkan lórí tóbìnrin bá dẹ̀ rẹwà tí ò ní ọpọlọ gidi abẹ́ rẹ̀ ni ó sọ̀fà jù ìyàtọ̀ ń bẹ láàrin iyọ̀ àti ṣúgà tó bá kó méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn jọra wọn o àmọ́ bí taste àti wúlò ni ló ti mọ̀ yàtọ̀ ọ̀rọ̀ arábìnrin tí mò ń sọ yìí ìtàkásẹ̀lẹ̀ mo gbọ́ tàn yẹn lẹ́nu ọ̀rẹ́ wa tí ọmọ Ògbómọ̀ṣọ́ tí máa ń ṣe kọ́mẹ́dì máa rántí orúkọ ẹ̀ tó wà labroad ìtàn yẹn mo wò lórí fídíò rẹ̀ máa rí pé ìtàn ńlá lélẹ̀ ó ní donkey àti kìnìún ní àjọjọ́ rẹ̀ no fox ìkookò àti kìnìún ni wọ́n jọjọ́ rẹ̀ ó wá sọ fún jọ́ kan ó láwọn ọ̀rẹ́ ẹran pa tó o bá wá ẹran tó wọ́n jẹ wá wọ́n jẹ wọ́n náà ó ní irú ẹran wo lẹ fẹ́ ó ló ń fẹ́ donkey ó ní ẹ má wúlò ẹ má wọlé ọba lọ́ba kọrí sínú gbó lọ́ba lọ́ba donkey ó ní donkey mọ́ sá fún òun ọ̀pá o òun mú ròyìn ayọ̀ wá fún ọ ni ọba lòun fẹ́ fi ẹnìkan jẹ ọba jẹ koríko kìnìún lé ọba jẹranjẹran òun wá rí i pé wọ́n ló tọ́ sí kọ́ jẹ ọba jẹ koríko inú ẹ̀ bá dùn bó o láti ṣe onítẹ̀lé mi wọ́n bá dọ́dọ̀ kìnìún bí kìnìún ṣe bẹ́nu ọba bẹ́ẹ̀ mọ́ ó fẹ́ pa ó escape etí ẹ̀ lọ ya ọba padà lọ bá fox ó ní orí pọ̀rẹ̀ burúkú ni ó sì tàmí lọ fún kú ní mi ìtàn ọ fún kú ọba fẹ́ wo adé tó fẹ́ gbé sí ọ lórí etí rẹ ò ní jẹ́ kádé ó dúró so ọ fẹ́ gé etí òun ní máa farabalẹ̀ ó ní mi ò mọ ó délẹ̀ kejì lọ́ba tó mú lọ kìnìún tó bò ó tún escape àmọ́ gé ìrù díẹ̀ ọba tó lọ́ba ó ní ọ̀rẹ́ wa sọ̀rọ̀ pé mo ṣèkà fún ọ ní mi ò ṣèkà ọ fẹ́ kó o jókòó lórí àga ọlá ìrùdí rẹ ò ní jẹ́ o jókòó lójú ó fi bínú gé àní yóò fi ọjọ́ bá jẹ koríko ó ní ṣe lóòótọ́ ni kò yé òun ń bọ̀ délẹ̀ kẹta lọ́ba tẹ̀lé lọ kìnìún bá pa kìnìún wá sọ fún pé lọ́ọ́ kó ẹ̀dọ̀ rẹ̀ wá àti fún ẹ àti brain ẹ̀ wá fún mi kó wọn kọ́kọ́ fi jẹun ìgbà tó là tán brain ẹ̀ ni fox kọ́kọ́ jẹ ọwọ́ àjẹ tán wá padà dọ́dọ̀ kìnìún ní ẹ̀dọ̀ nìkan ló kó wá ní brain dà ó ní ò ní brain ó ní bò ní ò ṣe ní brain onítọ́ba ní brain ni mọ̀tàn débí láàkọ́kọ́ ẹgẹ létí mọ̀tàn débí lẹ́ẹ̀kejì ẹgẹ nírù ẹ fi wá rí ipáyẹ́kẹ́ tí wọ́n pé ó sì ń kàkà lọ́pọ̀lọ́ ẹ̀ kò ní brain ẹni bá fẹ́ agbanakí ló sọ tàn yẹn ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan àti gòkè ẹ̀dá láyé ó kó fún fèsì náà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. now kí ló wá fa ìjà kí ló fa ariwo kí ló dé tó jẹ́ pé ariwo akéwùgbà góòlù ní láti bí ọdún méjì sẹ́yìn mo finú wénú ni mo jẹ́wọ́ mo ti máa ń gbọ́ nínú ìtàn tipẹ́ tí Yorùbá máa ń sọ yìí pé aláìnírònú jinlẹ̀ ní gbèjà àlú èmi wò pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú ogun àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń yẹ̀yẹ́ àwọn àfáà lèmi náà gbórí jáde pé ìwọ níbo ẹ̀ ń bọ́ àwọn àfáà wa ẹ̀ ń bú kinní kan àwọn tí mo dẹ̀ lọ́wọ́ kojú ní àwọn tí wọ́n mọ íńtánẹ́ẹ̀tì lò bàjẹ́ when it comes to internet mo bẹ̀rí fún wọn
mo bá kojú wọn ọ̀kan lọ́mọ náà wà pẹ̀lú mi àbámbàrígà wà pẹ̀lú mi àtàwọn míì kódà tẹ lórí ìyá kẹsẹ̀tì ẹ̀ ń bú àwọn afá wa ẹ̀ ń ṣe kinní kan abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí nára lọ́ba dogun kóòtù lẹ́nì kóòtù lọ́la láàrin bí mo ti ń lọ kóòtù bá fẹ́ dá àlàáfíà padà sílẹ̀ Yorùbá ká má máa yẹ̀yẹ́ Islam mọ́ èmi ni mo mọ tí mo lose àlàáfíà yẹn wá padà àwọn ẹni yẹn káwọ́rọ́ wọn ṣe mọ́ àmọ́ mélòó àwọn àfáà tá gbèjà yẹn ló rántí àwa tá a forí kó kinní yẹn mọ́ ń bẹ nú olólùfẹ́ mi tó ga jù tá a dọ̀tá nítorí pé rárá àwọn eléyìí bí wọn bá dé kóòtù àní fi wọn lẹ̀ àdọ̀tá tó ní àárọ̀ yìí òun kálukú ń bẹ ní wa tó tíyàwó ẹ̀ tó lùsì ìyàwó ẹlòmíì lórí pé bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá ibẹ̀ yẹn ni ọ̀tá tí mo ní ti ń wà multiplier ló ti wà multiply ọ̀tá tí mo manage bọ̀ tẹ́lẹ̀ lọ́tà sóhun nìkan ni torí mi ò kí ń dúró ọ̀tá envy láàrin ọ̀rẹ́ ọ̀tá sóhun nìkan ni òun náà ló ṣe kíní òun náà ló tún ṣe kíní sóhun nìkan ni ọ̀tá yẹn sì burú nù ọ̀tá ìyẹn ni mo manage bọ̀ kódà láàrin àwọn tá a jọ ṣe wé dàgbà sóhun nìkan ni ẹlòmíì expect pé ńgbà mo wà ní bọ́ọ̀dù alálàájì gbogbo family òun mo gbọ́dọ̀ fún ní maka ọ̀dọ̀ta àtàwọn míì bọ́ọ̀ bá kí ẹlòmíì tán anígbò kí mi tán tó ẹ̀rí ńgbà Ọlọ́run ti gbéga títorí pé láti 2004 ni mo ti move láti po òṣèlú kan tó ní ṣe pẹ̀lú Islam sí kan 2007 mo ti member Pilgrim Welfare Board kí n tó wá gbàbẹ̀ di chairman Pilgrim Welfare Board tó control gbogbo Ọ̀yọ́ state kí n tó tún ní appointment mi ìtọ́jú ọmọ ti western Nigeria àtàwọn appointment mi àwọn ọ̀tá yẹn build up àwọn olóṣèlú kan wà tó jẹ́ pé wọ́n á rí mi wọ́n á rẹ́rìn ọ̀tá náà dẹ̀ mú mi mo mọ iye appointment tí mo ti lose ọ̀kan wà tí mo ti súnmọ́ gbágbágbá báyìí níbi ọdún 7 sẹ́yìn láyé Aláàfin Adéyẹmí tí mo lọ meet President Buhari pẹ̀lú lẹ́tà bàbá Aláàfin àwọn kan ní àlọ́ gé kínní pé no ọ̀kan wà tó jẹ́ pé of recent níbi DSS náà ti já mi pé ilé iná tó wá control Nàìjíríà àwọn ọ̀tá yẹn bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ tá a sì jọ ń bọ̀ láti ilẹ̀ ìlú Ìbàdàn náà tinú ń bí àwọn náà pé ọ̀nà ọ̀bọ ní gbégbà wáì tó jóun nìkan lọ́fà tẹ́lómi ọba sọ̀rọ̀ yóò ní olóṣèlú ni mi ò dẹ̀ dípò míì mú rí láyé lẹ́yìn tó jọmọ́ Islam èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ń dì mú ń sìn lé tó ní sí with agriculture tí Islam ò dẹ̀ tako mo wà lórí ìyẹn mo ń bá a lọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà làjọ ń súnmọ́ra wa ẹlòmíì gan sọ fún mi pé dákun bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ lọ́hùn bọ́ bá kó ń pò yìí kọ́ lọ́wọ́ gbé mi náà bẹ́ẹ̀ mo gbìyànjú fẹ́ lòmíì náà Ọlọ́run ò gbà ọ̀tá yẹn multiply sí lójoojúmọ́ kó tó wá di December last year àwọn olóṣèlú kan ní a rí ipò méjì ni mo dì mú tí mo lé nígbà yẹn mo lé chairman National Art Commission mo mọ àwọn alágbára tán bá mi dìde sí mo tún wá lé ipò ìmáàmù ìlú mi èmi ò wá yọjú pé mo fẹ́ ṣe ipò yẹn ní bíbí èmi ló tọ́ sí jù ní tẹ̀kọ́ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi ní tẹ̀sípọ́ṣọ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi mi wá fẹ́ kẹ́nìkan kan wọ́n mọ̀ pé mo ti ẹ̀ ń dúpọ̀ yìí ẹni arábìnrin yìí ló kọ́kọ́ gbé jáde nígbà tí jáde ní tí mo gbé pamọ́ tì síta torí mi ń bẹ̀rù pé àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀ Islam di bí ìgbìyànjú fẹ́ dupò gómìnà yìí mi ìmọ̀ bí tí wọ́n bá yọ sí mi káráyé ọmọ gbọ̀tán kó má dàbá mi kò jẹ́ kí n sọ fáráyé wọ́n ti politicize tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí wọ́n bá fẹ́ yan ìmáàmù ìlú wọ́n máa yan tẹ́nìkan yìí máa pẹ́ yan kankan ni ẹ̀kẹta tí bàbá mi ó fi orúkọ mi síbẹ̀ pé kí n dupò léléyìí ẹ̀kẹta yìí ẹlẹ́ẹ̀kẹrin yìí gan mi ò show interest ẹrú Ọlọ́run kan bí mi mo ní mi ò ní interest pé n tọ́lọ́ ń ṣe fún mi náà ayé pọ̀ kọjá yẹn ibi mọ̀ ń lọ́pọ̀ láyé mi ìfẹ́ tí ó dá mi jókòó sójú kan bẹ̀tí ń gba àwọn family mi tán lọ bá bàbá mi di Romanicals àfihàn lọ́wọ́ àrà bàbá pa láṣẹ fún mi gbogbo wọn lọ bá wọn tí wọn mọ̀ pé mi lè kọ̀rọ̀ sí èèyàn 4 ní àlọ́ba mo wá ní wẹ́ tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ nù kò sí nǹkan tó burú mẹ́ ìjọ mo ti sọ wípé okay ẹ submit orúkọ mi ntọ́lọ́n bá dálẹ́jọ́ máa fara mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé mo sì ń lé àwọn ipò kan ní federal ní national tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam mo sì ń lé ipò kan tó ní í ṣe pẹ̀lú West Africa òun náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam gbogbo àràkáàtì yẹn ń bí ẹlòmíín nú sóhun nìkan ní ó wápò eléyìí bẹ́ẹ̀ ni mo ń wo experience tọ́lọ́n fún mi pé kò gbọ́dọ̀ waste mo gbọ́dọ̀ fi serve wọ́n wá sọ kínní yẹn di òṣèlú tó burúkú jáì bí ìgbèyàn fẹ́ dupò gómìnà ni wọ́n sọ kínní ń dà wàhálà ìpọ̀ kò wá sẹ́ni méjì tẹ́ ń ṣèbàjẹ́ rẹ̀ tó jà kí ó gba góòlù lọ ọ̀rọ̀ mi wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Tinubu tó jẹ́ pé ńgbà tó fẹ́ ṣe president ẹ wo adúrú èbú ẹ wo adúrú èpè
ẹ wá dúró orin burúkú bàbá wẹ no wẹ ìdè sáńgé mi èmi ló kan èmi wọ́n sì kọ orin yẹn ó dẹ̀dùn bẹ́ẹ̀ tí bàbá Tinubu wẹ̀yìn he keep on moving tọ́lọ̀ fi ní kó débẹ̀ ẹ mọ iye pásítọ̀ tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye aláwo tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye gbogbo àwọn tí wọ́n búlọ̀kù wé rẹ̀ wàláhì bọ́rọ̀ mi ṣe rí lórí ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́ tí mo fojú di pé eléyìí kéré nínú nǹkan bẹ́ẹ̀ mi bá dẹ̀ ní nǹkan kéré tí mo bá ti rí pé àwọn èèyàn ń dúdú mo máa ń gbé sórí pé ntọ́lọ́ ń fẹ́ fún mi gangan ni èyí tí mi ò táwọn Yorùbá struggle pẹ̀lú mi ò kí ń gbà bẹ́ẹ̀ torí láti kékeré mi fìlà tí mo táwọn èèyàn bá rí pé mò ń wọ aṣọ kan àwọn ọ̀rẹ́ mi ó máa kọ́pì ẹ̀ tán bá rí pé bákan ni mo ṣe ń dé fìlà àwọn tí ó máa kọ́pì ẹ̀ wà láti kékeré mi ni mo ti mọ̀ yẹn bẹ́ẹ̀ pé tí ó bá wúlò fún mi àwọn yóò ṣe kéta rẹ̀ tí ó pọ̀ ìyẹn ló wá jẹ́ kémi náà wá kọ́ bí ara dà pé kò sí tó burú bẹ́ẹ̀ is my right bàbá mi là kọ́kọ́ ìmáàmù lọ́yọ̀ olótẹ̀ lálàáfin àti ìbàdọ́yọ̀ náà we have the history kí ló wá burú bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé kọ́ má bàa dí wáàsí mi lọ́wọ́ ni àbá ìmáàmù ọ̀fà ń ṣe wáàsí kiri náà kò dí wọn lọ́wọ́ kí ló burú bẹ́ẹ̀ bet àwọn olóṣèlú yìí gbàgbọ́ wípé máa blọ́ọ̀kù chance àwọn torí àmọ̀ pé mi ní dáwọ́ bọ̀ òdodo ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kí n wá ní ọ̀tá tó pọ̀ jù lọ́rọ̀ peaceful coexistence ọ̀rọ̀ ẹ má bu kírísítẹ́nì ẹ má bu àwọn traditionalists ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ibo nkùránì tí ni o ṣe pè lẹ́sìn wọn ìyẹn fún mi ní ọ̀tá tó pọ̀ jù láyé ní àwọn ọ̀tá tí mi ò respect tí n bá ń ṣe wá sí báyìí wọ́n kọ́mẹ́ǹtì síbẹ̀ ní agbámunafìkì kèfèrí àkọ́kọ́ akéwùgbòrìṣà akéwùgbà pásítọ̀ wọn gbogbo péèjì mi ní ẹja gbàtàn wọ́n já péèjì mi gbàtàn wọ́n tún lọ wọ gbogbo whatsapp mi tí ìmọ̀ bí wọ́n ṣe tún já whatsapp gbà kí ló le tó báyìí mi ò dẹ̀ kúrò lórí ọ̀rọ̀ yẹn dì ní àárọ̀ yìí àjọ gbé lálàáfíà ní ẹ̀sìn láàní dàpọ̀ ẹ wo gbogbo àwọn ọ̀tá tí mo kà sílẹ̀ yìí àwọn ni wá kóra wọn jọ àwọn ni wá ń fà mí lẹ́sẹ̀ pé ò ní lọ sẹ́ẹ̀ ló wá jẹ́ kémi náà ka kíní yẹn kún until ìgbà tó wá di January this year no be last year arábìnrin yìí tí mo nífẹ̀ẹ́ bí ojú tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni mo jí délé ẹ̀ lóru níjọ́ tí wọ́n fẹ́ pa níjọ́ tí wọ́n dètè àti máa gbé òwò ẹ̀ jáde máa pe lóru níjọ́ mi máa ní so ti sùn yóò lẹ́gbọ̀n mi ti sùn mi ì rórun sùn máa tún ṣe wáàsí yóò lórun tiẹ̀ tí ń kùn mí máa lọ sùn dákun Ọlọ́run ní pa ọ́ báyìí mo dọ̀ka gbogbo fámìlì ẹ̀ all of a sudden ni mo rí pé ọlọ́ǹtì èébú yẹn l'Ógbómọ̀ṣọ́ ó kúrò níbẹ̀ níjọ́ tó l'Ógbómọ̀ṣọ́ ọkọ̀ ládọ́n ọ̀dọ̀ mi lọ́wà kí lọ́wọ́ kan èébú mi ó kúrò níbẹ̀ ó lọ sí lòbú ó parọ́ mọ́ mi ó ní mo sọ wípé ntójú rẹ̀ ó rí wàláhì mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi búra mi sàn tó jọ Allah tí n bá dẹ̀ sọ ìbádà mi mo fi búra níwájú Ọlọ́run ọ̀tọ̀ ní tí mo wí mo rí bó ti tó sáré change ẹ̀ ìgbà yẹn ni mo ti ń fura pé nǹkan kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá bi arábìnrin yìí dọ̀la kò lè sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni the only ẹ̀ṣẹ̀ tó lè sọ ni pé ó ní mọ́ kí n mọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan kí lẹ̀ṣẹ̀ mi gan tó fi wá di èébú ojoojúmọ́ èébú àwọn tí wọn ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá mo ń drive lọ níjọ́ kan ni wọ́n pè mí pé ọ̀kan nínú ẹbí mi tó gbọ́ èébú yẹn ó land hospital pé kí ló dé tí wọ́n fẹ́ báyé àfáà jẹ́ báyìí ó sì land hospital Ọlọ́run ni ò pa. èmi torí náà mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Ittihadul Wa'izin Yorùbá Land Council for Islamic Affairs tí wọ́n gbé bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ dìde tó jẹ́ chairman reconciliation committee pé gbogbo ọjà tó kúnlẹ̀ Yorùbá ẹja parí ẹ̀ lẹ́ẹ̀kan náà kí gbogbo wa wà lálàáfíà padà ní bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ fi lọ síbẹ̀ lénìí mo dẹ̀ wà impressed pẹ̀lú tó ṣẹlẹ̀ ńbẹ̀ bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ Ọlọ́run nípa náà lákàyè àti gbogbo Ittihad látòkè délẹ̀ Ittihad Lagos State lábẹ́ Professor Paramọ́lẹ̀ t'Ọ̀yọ́ State lábẹ́ Dr. Atẹ́rẹ́ ti Èkìtì State lábẹ́ Professor Aminullah ti Ondo State lábẹ́ olólùfẹ́ mi Baba Lagbaji Abdurrafiu tá a bá ń pè Baba Lagbaji Abdurrafiu tó ń dó ní o ọ̀kan lọ́mọ gbogbo Ondo Baba Lagbaji ìlú Ondo Sheikh Abdurrafiu Ọlọ́run kò san yín lẹ́san dáadáa tàbẹ́kúta Ogun State Sheikh Alakiki ìwé ló tún kù Ọ̀ṣun State lábẹ́ bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ tí wọ́n lọ síbẹ̀ léni Ittihad ti pinnu pé á gbé gbogbo ìgbésẹ̀ bẹ̀ tí gbogbo àwọn tí wọ́n ti bá mi sọ̀rọ̀ ẹrú Ọlọ́run kan bá mi sọ̀rọ̀ ó jẹ́ni tó súnmọ́ bàbá wa láàfin tòní dáadáa òun kan sọ fún mi pé ẹ lọ dá kíní yìí nù kó dọ̀tí rẹ yín lára ẹ lọ dànù ọ̀kan nínú ẹni tí mo gbà pé ó fẹ́ mo gbà pé ntẹ́ni yẹn sọ kábíyèsí ló sọ torí wọ́n súnmọ́ ara tó pọ̀
àtìgbà yẹn ìjẹta yẹn lèmi náà ti decide pé enough is enough. Bàbá Aláàfin mo dúpẹ́ lọ́wọ́ yín fún àṣẹ tẹ́ pa. Bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, bàbá mi Ọba Hamidu Ajíbádé, àwọn ni wọ́n pàṣẹ. Mo gbàgbọ́ pé bàbá Olúbàdàn ló pàṣẹ. Mo tẹ̀lé ń tẹ́ wí. Bàbá mi Masud Akíntayọ̀ ní Báṣọ̀run, bàbá tó fìdí mi kalẹ̀ sílùú Ìbàdàn. Bàbá mi Masud Akíntayọ̀, bàbá chairman, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run san yín lẹ́san dáadáa. PDP leader wa lọ́yọ̀ state Alhaji Ọlọ́pọ̀ èèyàn, àwọn náà ní táwọn fẹ́ ní kálàáfíà òjọba. Ọlọ́run san yín lẹ́san dáadáa. Bàbá mi dáadáa Justice Abbas, wọ́n fi experience iṣẹ́ adájọ́ wọ́n fi bọ́ mi yó. Justice Abbas, Ọlọ́run ní padà lẹ́yìn ìgbà kan. Ààrẹ Mùsùlùmí gbogbo lẹ́ Yorùbá, Alhaji wa Daud Makanjuola, ntẹ́ ní kí n ṣe, mo ready láti ṣe. Bí ọba dẹ̀ sanwó mi, ebi dídá màkì ń bẹ́ẹ̀ tí ó san. Nígbà bá ti ń parí ìjà náà láti máa tọwọ́ bá po dídá màkì. Yóò sì kówó mi jáde, torí mi ó gba owó mi o. Ààrẹ Mùsùlùmí, ẹ máa múra owó mi lẹ̀. Bákan náà, Barrister Sikru Lai, former chairman National Health Commission, ọ̀rẹ́ mi dáadáa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn náà ní táwọn fẹ́ nìyẹn. SA Islamic Ọ̀yọ́ State, Alhaji Abdulrasheed, àtàìmọye èèyàn tí mi lè kà tán, Ọlọ́run ní padà lẹ́yìn yín. Alhaji Ọ̀kanlọ́mọ, Baba Malika, gbogbo ọjọ́ tó lò láyé ò ní kàn bá nílé. Mo dá ọmọ gẹ́gẹ́ bí defense mi tí ń lè jẹ́ kọ́ta ọjà kù. Torí Ọlọ́run ní kọ́kàn wa ọmọ síra wa. Àmọ́ lọ́wọ́ yìí, àwọn méjèèjì ti jọ decide pé enough is enough. Àgbèjẹ́ nìkan kan mọ́ kálukú gbèjà rẹ̀ lẹ́yìn bàbá Mudiru Markaz nìkan. Bàbá Mudiru, àdìdé sí ọ, má rò pa àti lágbèjà nìkan mọ́. Kì í gbogbo bàbá yẹn, gbogbo bàbá tó kù ni. Bàbá Mudiru àwa la ni Mudiru Markaz Hafidhahullah. Ìyá wa Kásẹ̀tì, mo dúpẹ́. Ẹ ní sìnkú ọmọ. Ẹ ní jayé wẹ́yìn. Kódà ìyá wa kan kájọ wò ó àbí kí ni program wọn, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo rí bàbá Bàrígà, olórí gbogbo ògo Ìlọrin, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa. Àtàwọn míì, kódà ẹ̀gbọ́n mi Táyé Ìjọba, àwọn náà pè mí. Ọmọ líle ni bàbá Táyé Ìjọba, ìní àbúrò rẹ̀ náà ọmọ líle. A máa ń tẹ̀lé wọn kiri ńgbà wọn tá tẹ́ wà Nàìjíríà ni. Bàbá Táyé Ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo mọ̀ gbé gbogbo kọ́ ni torí mo mọ̀ pé ntẹ́ máa pàṣẹ náà nìyẹn. Àtàwọn míì. Nítorí náà, ẹ̀dá tó lóhun ò ní forí jẹni tó sẹ̀rùn. Kí ló fẹ́ fi jábọ̀ fáráyé? Kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn? Ṣọgbọ́n kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn? 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 Ọ̀rẹ́ wọn C2 á parí gbogbo ọjà yìí. Kódà tẹ dórí òun àti ọ̀rẹ́ rẹ̀, ọ̀kan lọ́mọ gbogbo ẹ̀ náà lá parí. Ó fi dórí ọ̀rẹ́ wa Akadib, Sheikh dáadáa, Ọlọ́run kó bá mi san yín lẹ́san. Gbogbo tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀ láti tọ́nà ara ǹjẹ́ tálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá padà. Mo sacrifice gbogbo tí mo forí gbé lọ yẹn for the peace of Islam as well as the peace in Yorùbá land. Kí Ọlọ́run bá wa dá àlàáfíà padà. Kálukú náà ó dẹ̀ mọ̀ wọn ara rẹ̀ láàyè tó ń kálukú bá wà. Gbogbo àwọn tí wọ́n bú mi, kódà ọ̀kan wà tó bú mi tí ó mọ̀ pé mo ní kéèsì pẹ̀lú ohun tí ń gbélé Haúsá. Wọ́n ti fẹ́ declare kíní tí wọ́n fi máa wá ọ̀nà ìmí mo ní ẹ drop everything, ẹ drop. Ẹ jẹ́ ká láàfíà àjọba ọmọ ìyá wa lòun náà. Ìwọ náà mọ̀ bú gbogbo wa mọ́. Ìwọ kọ́ màláíkà tó pin náà. Torí Ọlọ́run lè correct wa. Àbúrò yìí mọ́ nìbàdàn. Nínú ẹni tí máa ń advice mi tí máa ń correct mi náà wà. Wọ́n á pè mí lábẹ́ aṣọ ni. Wọ́n ní búyàn. Wọ́n á béèrè pé kí ló ṣẹlẹ̀. Á dẹ̀jọ́ sọ. Èyí tó bá yẹ káà náà ó ṣàtúnṣe. Á ṣe tààmúdní. Bínú sẹ́yìn káfíń fi rọ́ọ̀dí. Wájẹ́ ní ìbùnú náà sí àkàfí ilé ìjàmá. Nínú drive lọ́jọ́ kan ni mo lọ ṣe tí ò yẹ kí n ṣe. Mi ìfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé mò ń gbọ́ èébú yẹn. Mo wá èmi nìkan mo wà nínú mọ́tò. Mo wá ń play èébú yẹn. Èébú tó máa ń dùn yàn jù ní èébú olólùfẹ́ èèyàn téèyàn súnmọ́ra. Èèyàn lè má ka gbogbo èébú yòókù kún pé rubbish ni. Níbi tí mo ti ń gbọ́ kíní yẹn tó gbé èébú kan tó gbé èébú yẹn dé level pé obìnrin mẹ́wàá ńlọ bá sùn gbogbo wọn ni mo sì lọ fún mọ́tò kọlu mọ́tò tó wà wájú mi. Mọ́tò tó wà wájú mi fan àfìgbà mo tó mọ́tò rẹ̀ ṣe over 200,000. Mọ́tò tèmi gangan àti bọ́mbà àti gbogbo ẹ̀ mo lọ ra ńlá dípọ̀ mo ná over 1 million naira. Àti John ní ti gbọ́ ìbú yẹn mọ́. Ẹ máa wo ohun tó ti ṣẹlẹ̀ kọjá látara ọmọbìnrin yẹn kọ́ ló ń sọ̀rọ̀ o. Wọn kò sí nínú ni o. Kì í ṣèyàn bẹ́ẹ̀ o. Wọn kò sí nínú ni. Ó wá jẹ́ pé gbogbo irọ́ tí àwọn olóṣèlú yìí ń pa mọ́ mi láti fi block mi. The same irọ́ lòun náà ń gbé jáde. Ó wá jẹ́ kó easy láti lọ́pọ̀ mọ́ra wọn pé àwọn olóṣèlú yìí ni a gbéṣẹ́ fún. Pàápàá jùlọ pẹ̀lú àwọn evidence kan tá a padà rí. Pé kí ló le tó báyìí? Nígbà dé máa mú Ọ̀yọ́ Ọlọ́run ṣàánú mi. I remain a notable Islamic preacher. Òun kọ́ ni ó jẹ́
kọ́ ni kì í ṣe ipò yẹn ni ó sọ mí di nǹkan Ọlọ́run ti ní máa jẹ́ nǹkan bẹ̀tí inú mi ó dùn kí n sáàfù pẹ̀lú ọba pàjọ tó lu wa ṣe àjọ gbẹ̀lú wa gòkè inú mi ó dùn kan kó wà ní àkọsílẹ̀ mi pé mo contribute sí gíga ìlú mi tí n bá bẹ ń bẹ àfa wo ni ó wà nílẹ̀ Yorùbá tí ó bu ìlú mi tí n bá ń bẹ ń bẹ ìmáàmù wo ni ó láyà tí ó sọ pé ìlú mi tàbọ̀ bá ìlú mi ló fẹ́ fi ta yín ibo ló ti ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí gbogbo yẹn ni mo ń rò kó tó wá di pé ọ̀rọ̀ DSS kì í ṣe DSS pé wọ́n wí lórí fóònù o màá post ẹ̀ lọ́la wọ́n kọ́ ni is a petition mo Lawal ló kọ petition yẹn ni lọ́ọ̀yà tó kọ wọ́n send ẹ̀ sí DSS office l'Abuja headquarter l'Abuja headquarter mo mọ ẹrú Ọlọ́run kan ní Nàìjíríà tí mo pè tó gbégbèsè tí wọ́n fi ní kí n má wá Abuja pé ẹ gbàgbé ọ̀rọ̀ kékeré ni wọ́n á send ẹ̀ sọ́yọ́ state ẹ lọ kọ statement ní ọ̀dọ̀ àwọn DSS Ọ̀yọ́ state kí ni mo ṣe tí mo fi di terrorist gbogbo tí mo ń wí yìí ní gbọ́n mi lówó mo bá pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo wá lọ síbẹ̀ mo lọ kọ statement nígbà mo tó dọ́dọ̀ àwọn DSS wọ́n tó yọ mí jáde fún mi ọ̀tọ̀ lélẹ̀ tẹ́ fi invite mi ọ̀tọ̀ tó lélẹ̀ yìí tó fi wá di time tí ẹni tó ń jẹ́ orúkọ mi fi lọ gba visa tán dẹ̀ deny rẹ̀ pé wọ́n ní terrorist lórúkọ yìí ẹ mọ̀ pé kì í ṣe pé send sí DSS nìkan wọ́n post sí gbogbo social media tẹ́gbẹ́ nígbà yẹn bẹ́ẹ̀ dórí WhatsApp mo rí bẹ́ẹ̀ dórí TikTok bẹ́ẹ̀ dórí everywhere gbogbo Facebook ni a gbówó lé lórí ìyẹn ló já kán rí kíní yẹn ní embassy ìgbà mi ti wá gbọ́ pé wọ́n question ọ̀kan nínú ẹni tó ń jẹ́ orúkọ mi mo ní mi ní lọ àjọ̀dún yìí mọ́ kọ́rọ̀ mi ọmọ lọ dàbí ti gùn mí UK tí mo fẹ́ lọ mo fagilé màá wà ní Nàìjíríà tọ́lọ́hún fi ní kí n rí òpin fìtínà yìí mi mọ̀ táwọn èèyàn bá bi ní pé kí lẹ ṣe fún arábìnrin màá ní mi mọ̀ wàláì mi mọ̀ ẹnìkan bi mí jọkùn mi dẹ̀ ń bọ́ lójú mi pé kò yé mi mọ̀ tí mo ṣe fún gbogbo bísínẹ́sì mi ló ti ń wó tán lọ gbogbo ọjà mi ló ti ń wó tán lọ àwọn èèyàn ń sá fún mi àwọn èèyàn ń sá fún mi mọ́tò l'accident bísínẹ́sì ń wó gbogbo ẹ̀ ń dàlúra wọn lọ́tún lọ́sì mo ń pè àwọn èèyàn ń pé ẹ lọ bẹ́ẹ̀ mu tí mo bá lọ bẹ́ẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn mi ò lè bẹ̀bẹ̀ náà mo ti dẹrú nìyẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáwọn tọ́lọ́run kó tì mí ó bẹ̀rẹ̀ látòrí arákùnrin yẹn tí ń fẹ́ dárúkọ ẹ̀ tó jẹ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn àti àwọn míì àtàwọn míì tí a mú mi dúró lásìkò àdánwò yẹn ọmọ mi kan tó wà nílé ẹ̀kọ́ gíga kan ọ̀kan ní yunifásitì ó pè mí níjọ́ kan ó dẹ̀ bú ẹkún mo ní kí ló dé onídàdì ní tí wọ́n ń sọ ń pa yín lórí íńtánẹ́ẹ̀tì ni ó yẹ kó wọ́n ṣe exam láàárọ̀ yìí òun ò lè kọ́ anything l'exam hall torí tèmi ló fi kọ́ anything l'exam hall ó ní tẹ́ ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí burú gan ó burú gan inú òun bàjẹ́ gan mo bùn ọmọ yẹn sùúrù pé dákun Ọlọ́run ó jẹ́ aborí fìtínà yìí